bàbá tí ń darí Nàìjíríà kíní kan bẹ̀rẹ̀ kọtí kó sí bí kan mí kò sí ẹ̀ka tó kọ́ ọ̀sẹ̀ wàhálà Nàìjíríà jọ àwọn èèyàn rákúrakú tí bẹ́ẹ̀ jọba lọ. bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fight corruption kí corruption tó payé dànù. àwọn ajínigbé náà owó tí ń bẹ lọ́wọ́ wọn ti bàjẹ́ kò sí ná mọ́ wọ́n ti ní ìdí times 3 tó ajínigbé wọ́n ti ajínigbé débi pé wọ́n ti pọ̀ ọba mẹ́ta báyìí wọ́n jí ọba mẹ́ta bí wọ́n lẹ̀ pa ẹ̀ tí ìjàlè ó mọ ìjàlè báyìí gbogbo ìjọba tẹ́ bá rí kẹ́ẹ̀ṣe tẹ́ bá ti fẹ́ ìlú táwọn yóò gbọ́ ẹnu ẹ ti ṣe aráàlú ẹ̀ ṣe ìjọba nìyẹn o. tí nǹkan bá ti ṣe ẹ bìlífù pé gbogbo nǹkan yòókù tó pàtàkì ló gbèsè ayé nǹkan ó ṣe. aláwọ̀kọ́ ń tá bù ẹnu gbogbo tá a fẹ́ bù ẹnu ó ti di times 3. aláwọ̀kọ́ nìyẹn gbogbo ìjọba tẹ́ bá rí kẹ́ẹ̀ṣe tẹ́ bá ti fẹ́ ìlú táwọn yóò gbọ́ ẹnu ẹ ti ṣe aráàlú ẹ̀ ṣe ìjọba nìyẹn o. ẹlẹ́ẹ̀kejì ni anaklu kápò òbí kan ọmọ èèyàn kò lè máa jẹ kó jókòó kàbì kan yọ́ máa kó òbí kan lọ́bì kan. bẹ̀tọ́nì yìí 1,000 naira fi ń gbé mọ́tò lọ bí tí bùkátà wá wà ó ti di 3,000 naira. ìtumọ̀ ẹni pé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ tó gbọ́dọ̀ kó òbí ẹ̀ wà. ẹ̀kẹta ìtọ́pọ̀ jù ní wọn ò nílé àmọ́ yálé gbé ni. so àwọn ará àwọn ọlọ́kadà tẹ́ kọ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ alẹ́ yóò rí wọn. a rí àwọn ọlọ́kadà tẹ́ pọ̀ níṣẹ́ ni wọ́n ń kọ́lé lẹ́yìn sí kò ṣe ọlọ́kadà kan àti ọkọ̀ lè mọ́. ìṣẹ́mẹ́yìn tí wọ́n ló ti di 7,000 plus. ìtumọ̀ ẹni wípé a jẹ ó le a lọ a bọ̀ ó le a sùn gan ibi a sùn sí náà tún ṣe kéré ó tún ti le ẹ̀gbọ́n ìwà mi ibi tá a sùn sí tún ti le ìgbésí ayé òwò lọ́wọ́ rọrùn. ìjọba èyí fi àdánwò kan mẹ́tẹ̀ẹ̀ta hàn tádàwó bá ti kan mẹ́tẹ̀ẹ̀ta hàn ẹ̀mọ̀ pé ibi mọ́ ọlọ́run ti dé bájọba ní ó fẹ́ẹ̀lì nìyẹn o. nígbàtí mẹ́tẹ̀ẹ̀ta ìtàdánwò tí wá kà á jẹ́ pé ó lè jíjà yóò ní kíni times 3 ẹ tí ìjàlè ó mọ ìjàlè báyìí bí dáàbì jíra bó ṣe ní security tó ọlọ́ni ọ̀jọ̀ wọ́n yọ gbogbo wáyà kan bẹ tí wọ́n jọ ìná pọ̀ báyìí bí 4 ní báyìí wọ́n yọ kan bá sá lọ tí ó lè fi lè wá ìbẹ̀hùn tó sì wá transformer iná tó lè pààyàn ẹ̀hùn pé ó lè àdúgbò rò. so ní ìgboro àwọn èèyàn fi kankéré wọ́n náà fi ń wà mọ́lẹ̀ ní ètò ìwọ́n tó gbọ́dẹ̀ tí wọ́n máa ṣe tí wọ́n máa sọ ibi ikú wà wọ́n tọwọ́ bọ ìsà rẹ̀ níbi tí ebi pa wọ́n dé. àwọn tí èjàlè ti jọyìn olè báyìí ṣẹwárí owó tí ń bẹ lọ́wọ́ àwọn olè tí ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fi ń jalè lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ó ti wá sọ wọ́n di pé wọ́n máa jalè lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀. olè dáhùn sọ pé dánadáná àwọn ajínigbé náà owó tí ń bẹ lọ́wọ́ wọn ti bàjẹ́ kò sí ná mọ́ wọ́n ti ní ìdí times 3 tó ajínigbé wọ́n ti ajínigbé débi pé wọ́n ti pọ̀ ọba mẹ́ta báyìí wọ́n jí ọba mẹ́ta bí wọ́n lẹ̀ pa. ẹtú wọ́n ń ṣe ìjọba ní alórí owó tá ń kó pamọ́ sí lọ́wọ́ ẹtú ń yọ̀yọ́ kúrò lórí ẹ̀ owó tá kó pamọ́ sí lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ àrímọ́ gbogbo tó ń pẹ̀lú ẹ̀kọ́ ọ̀fẹ́ ní sí ibi tó ti máa sọ 4,500 ọ̀sọ́fẹ́ mọ́ bí ọba lọ sùkú ní sí ìyọ́ka yóò ké ní everything lọ́wọ́ sí ẹ̀dùn fèèlì ni o kí ló dé kí é ṣe ń pẹ̀lú ní ìwà tó dáa jù yín lọ ṣùgbọ́n ìjọba èyí ẹ̀ ti fèèlì kí lẹ wá ní bùkátà ṣe bàbá tí ń darí Nàìjíríà kíní kan bẹ̀rẹ̀ kọtí kó sí bí kàmí kò sí ẹ̀ka tó kọ́ ọ̀sẹ̀ wàhálà Nàìjíríà jọ àwọn èèyàn rákúrakú tí bẹ́ẹ̀ jọba lọ. bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fight corruption kí corruption tó payé dànù. corruption wà lọ́fíìsì
inú tó dábí lójú ni pé president wa ó wù kó mo ṣe tó dájú ara yòókù lọ abẹ́ẹ̀kọ́ ni ó sì lérò pé òun tó rí Èkó ṣe ó yẹ kó wò rí federal náà sí bẹ́ẹ̀ tẹ̀láṣẹ Ọlọ́run wọ́n ló lẹ́dẹ́ fún náà iná sábàdọ̀ omi báyìí làfẹ́sàdẹ̀ ti láàrùn Ọlọ́run ọ̀sọ̀rọ̀ sí mẹ́wọ̀n ó ní tí ìbá ṣe pọ́ lọ́wọ́ ọba ìmọ̀ ẹgbẹ́ àwọn èèyàn kan dìde pé kí wọ́n máa takú àwọn èèyàn kan kí wọ́n fight wọn àwọn ìyàwó àwọn tí ń ṣèwà àbàjẹ́ àwọn kan wá dé tíìmù kan wá dé wá fight wọn làfẹ́sàdẹ̀ ti láàrùn gbogbo olú ní ọba dàrú gbogbo olè ní ọba bàjẹ́ tí ìbá sàn tí ń takú àwọn tí ó ṣe kéde ìjọba yín kìí ṣe anti-corruption government subsidy tẹ́ ẹ yọ ẹ̀yin tẹ́ mọ̀ pé torí pé corruption tó wọ́ bẹ̀ lẹ́fẹ́ yọ ìjẹ́lẹ̀ correct ara yín àwọn tíìmù tí gẹ́gẹ́ sẹ́ correct wọn kẹ́ tó yọ subsidy nọ́mà owó kẹ́ kí Nàìjíríà ò rí gbogbo tẹ́ bíìlì gbogbo iléeṣẹ́ ní Nàìjíríà ó tó yín ṣèjọba ó ní owó tẹ́ ń gbà lórí MTN àwọn tá a sì ń lórí ó ní owó tẹ́ ń gbà lórí bank gbogbo transaction wa gbogbo bá a ṣe ń sẹ́ẹ̀dì owó bó ṣe ń sẹ́ẹ̀dì ẹ̀ sí wa ó ní owó tẹ́ ń ká lára wa ẹ̀ ní ìdí àti gba owó orí kẹta lórí wa mọ́ bá a kọ́ ẹ yọ̀wó káàdì ẹ yọ̀wó bá a rìsíìfù ẹ yọ̀wó bá a fowó pamọ́ ẹ yọ̀wó bá a rìsíìfù owó ẹ yọ̀wó bá a transfer owó ẹ yọ̀wó everything lẹ́ yọwó lórí ọ̀kadà táǹgò ẹ yọwó local government yọ state government yọ gbogbo ọdẹ yọ ó tó yín ṣèjọba kílẹ̀ tó lọ yáwó sí iléeṣẹ́ tí ń ṣe antibiotic tablet owó tẹ bíìlì ẹ̀ lọ́pọ̀ jù ló fi sá lọ Ghana gbogbo àwọn iléeṣẹ́ tó sá lọ owó tíjọba ń gbà ní ìgbà tí ń challenge bàbá onísìmẹ́ǹtì Dangote pé ó lè jẹ́ sìmẹ́ǹtì rẹ̀ ń wá oníṣẹ́ àgbẹ̀ láìpẹ́ ìwòsàn 400 billion naira owó tax gbogbo wọn náà sọ́ọ́sẹ̀ ju ìjú gbogbo ìgbà ẹ̀wọ́ àgbẹ̀rẹ̀ sí o táàkì yín ló tún sọ sìmẹ́ǹtì di 7,000 báyìí ó dà ń gbẹ̀ ní mọ́tò ọwọ́n ní rírà ṣé ẹ̀yìn kò níye tẹ́ ń gbà ní bọ́dà kò tó wọlé tí èsà àmẹ̀kúnnù lábẹ́ ra mọ́tò lálọ́rì rà wá gbà tẹ́ ẹ̀sẹ̀ tí táàrí ti ń rà ẹwà bọ́ sí bọ́dà ẹgbówó lè ẹni ọlànà abẹ́ ní àlọ́run owó tí ń bẹ lórí ráìsì ń kó wọlé nígbà tí ráìsì tẹ̀tẹ̀ yóò lójútu owó tẹ́ ń gbà lórí ráìsì àti tẹ́lómi tẹ́ sì ṣe táyé ìrìn ọ́ bàjẹ́ ní bọ́dà kí ni túmọ̀ ìjọba èyí o ìjọba ìfà kí la ṣe fún yín tí bọ́dà fi lé láti lọ kọjá nígbà títí yọ̀bà sínú ilé sẹ́yìn ọmọ yìí pé epo tó wọ́n kò sí nǹkan tí ó ní wọ́n epo bílálà ẹ̀yọ kan náà ní tẹ́ bá fi ná tó bá lò kò sọmọ Nàìjíríà tí ò ní sunkún rẹ̀ tá bá fẹ́ látúnṣe ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ because ìjọba yìí tó bá fẹ́ látúnṣe tó bá fight corruption láti local government mo fún ní ọdún kan yóò pa owó tọ́jọ́ yí pé wàláhì tàláhì ká nídìí àti yá anybody lówó tẹ́ bá sì yá owó lọ́dọ̀ rẹ̀ yọ́ mọ̀rí ọ̀yá bó ṣe rí mọ́ sọ fún yíò èmi tójúbọ̀ ìjọba rí o níjọba state àti local government mo sì lọ́rẹ̀ tọ́pọ̀ ní federal government gbogbo tí ń wí fún yín kọ́ èèyàn burú ní ìṣèjọba burú kò sí ibi tí wọ́n ti jí owó yín gbà tí ìjọba rẹ̀ pẹ́ bá wà ń bẹ̀ wọ́n pè mí láti Òṣogbo obìnrin lẹ́ tó pè mí lórí bàbá wọ́n lẹ́ súnmọ́ gómìnà mọ́dẹ̀ fẹ́ fún gómìnà ní information kan ní bẹ̀tọ́ ń blọ́ọ̀kù mi ní mọ́ ọ̀rìn ní ọ̀bọ̀ fún ẹni information yìí tí ẹlẹ́nu tó sọ fún mi lórí fóònù lásán ó lágbára ọlọ́run làwọn kí a máa ṣe ń fáwọn mọ́tò ní ìwé wọ́n ní bàbá láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀ táwọn máa fún state government ní 10 million láàrin ọ̀sẹ̀ méjì oníṣùgbọ́n lóṣù kan 2 million àwọn fún wọn wọ́n ní kí lára ṣẹlẹ̀ sí wọ́n ní wọ́n pín ni wọ́n á fẹ́ sọ fún gbọ́gbọ̀ bó ṣe lè máa rí gbà tí gbogbo 10 million ọmọ wọlé ó ní wọ́n sì fún sálárì wọn tó ń pé
wọ́n máa mọ́ tójú bọ́ lọ tó bẹ̀rẹ̀ gbogbo àlàyé ẹ̀ wọ́n á rí pé àṣírí wọn ọ̀bà tí tó tú wọ́n rẹ́gi mọ́ náà ni lọ́jọ́ ó tú jáde. Mafias tí wọ́n pè ní fíhà tá a lè pè ní fíhà gúrùpù ló ń corrupt gbogbo ọ́fíìsì tó yẹ ló corrupt ní gbogbo ọ́fíìsì. mo lọ gbàwé kan níbi tí wọ́n ti máa ń dájọ́ ẹ̀ tí mo bẹ̀ yìí fẹ́ dákọ̀ ẹ̀. mo lọ gba ìwé kan affidavit wọ́n dẹ̀ sọ fún mi pé 200 naira ni ó wà lára rìsíìtì o tùmọ̀ 1000 ní ìsàn níbi tí wọ́n ti wá dájọ́ olè gangan wọ́n ń jalè mẹ́ kí lè wá fẹ́ kí ó jáde wá gọ́ọ̀mẹ̀ntì ò rí owó ọ̀ka pamọ́ láti inú ilé ló fi lọ yáwó ní kíni o ìta sáà lówó nínú ilé ní alẹ́ bàjẹ́ kì í ṣe lórí epo nìkan àìmọye àyè máìnì wa lónìí jágbàjàgbà ní bẹ́ẹ̀ jágbàjàgbà ìpele mẹ́ta kan bẹ wọ́n kàn jí owó máìnì ní ìjìkújì wọ́n á sọ fún ìjọba gẹ́gẹ́ fúnra rẹ̀ pé bribe wéèrè ẹ̀fún aláìka jáàlì lẹ́yìn náà wọ́n tún wá lè dí àpapọ̀ máwọn ìṣòṣẹ́ ìjọba kan tó ẹ pé tó bá pa 500 million 5 million wọ́n sọ fún ìjọba pàápàá wọ́n á mú odidi àwọn alágbára wọ́n á mú owó tí wọ́n náà lọ bá wọn mọ́ bá ṣe ó mo sì ní ẹ̀rí lọ́wọ́ tọ́lá náà sọ máìnì rí pẹ̀lú àṣẹ ìjọba ẹgbà wá sí rí o àjọ sọ láyé àmọ̀tẹ́kùn ẹgbà wá sí rí àmọ́ bẹ́ẹ̀ sí mọ́sílẹ̀ ìjọba stéètì ó ní owó tó yẹ kó rí bí máìnì ṣùgbọ́n corruption ìjọba corruption àwọn òṣìṣẹ́ ìjọba àti corruption àwọn olè tí wọ́n wá máìnì náà àtàwọn olè táwọn náà tó máa ń wá tó jẹ́ lóká olè bó ṣe wá rí káàkiri gbọ́ ọ́fíìsì yẹn yẹ́rẹ́ lẹ́dínà àmọ́nà ẹ̀yìn tẹ́ gbọ́lọ́ gbọ́ tẹ́ mọ̀ pé Islam dá ìdàlẹ́kí tún fi àtẹ̀ tẹ́ bá pàdé àwọn èèyàn rádaràdá kan tẹ́ ń ba nǹkan jẹ́ tẹ́ corporate láti máa ba nǹkan jẹ́ àwọn bẹ́ẹ̀ máa gbógun tì í pàṣípùtù ẹ̀kọ́ fẹsẹ̀ múlẹ̀ náà ẹ má dàrú ẹ má fọ̀ká wadhkurullaha kaseera ẹ̀yẹ wá bẹ̀lọ́n la'allakum tuflihun ẹ̀ sórí rẹ̀ ẹ bẹ̀lọ́n tẹ́ bá já bẹ̀lọ́n tán wa ati'ullaha wa ati'ur rasul ẹ má tẹ̀lé kìtàbà àti súnà wala tanasawu ẹ má jà ẹ̀dẹ̀ má jẹ́ yẹn owó yìí síbi ìyapa ẹnu tàbí tẹ̀lé kìtàbù àti súnà ẹ má jẹ́ wọ́n wọ́ yìí síbi ìtìjà bẹ́ẹ̀ àwọn sálàfí àti sálàfí ìjà wọn gbóná súfí àti súfí ìjà wọn gbóná muslim àti muslim ìjà wọn gbóná ọmọ yorùbá àtọmọ yorùbá ìjà wọn gbóná ẹ má bẹ̀rẹ̀ sí gbogbo ìjà yẹn ẹ wọ́n ara ikú mẹ́ ìpele kẹta nù ìpele kẹrin ni ẹ wala tanasawu ọlọ́ni wasbiru ẹ wá ṣe sùúrù ẹ má bá sẹ́ lọ inna Allaha ma'a sabirin tẹ́ bá lè ṣe sùúrù rẹ̀ ẹ rí ṣẹṣẹ torí ọlọ́run wà pẹ̀lú yín ẹ̀yin mùsùlùmí a lè tún ṣe ṣùgbọ́n àkọ́ tún ara wa ṣe a túnra wa tò a fi gbogbo òkèlà fàtí bẹ láàrin ara wa a mú kó a dúró ipé ta fẹ́ ṣe rí a ń jẹ́kẹ́ nìkan change wa tọ́ra wa tó lè kó àjọ pọ̀ tá a bá sì kójọ àwọn tí ò tó owó ṣìkiri wọ́n kójọ ojú ọ̀rọ̀ rí ọlọ́run bá ní ran Tinubu lọ́wọ́ bá ní tún ṣe o bá ní tó léde ṣe o ìgbà rẹ̀ mọ́jọ òjẹ́bìnú ọlọ́run lé a lórí bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ tó ń fẹ́ ẹlòmí lẹ́yìn Tinubu ebi ẹ̀yìnmí lẹ́yìn Buhari lẹ́lẹ́fẹ́ ní Tinubu dé Tinubu náà ló túkù tẹ́ẹ̀kù gbà àbíkẹ́ lọ change ara yín ẹ̀bẹ̀ lọ fún ẹni ẹ má ṣe pé fún ẹwọ́ wíwẹ́ tí ń ṣe pé ara rẹ̀ lọ sí pé fún torí èpè tí ọba já gbogbo àti mọ́sáàsì tìlú sọ́ọ̀ṣì àti ilé awo àti orí títì àti inú ilé yóò dé kò sẹ́ni tí èpè ò lè bá ara wa là ń gbé ṣépè torí gbogbo àwọn náà contribute síbẹ̀ òsìgbà ọ̀sọ́bìtà àgbà kan dúró àkọ́kọ́ kójọ àdùn pé àṣetán láti túnṣe àwọn abẹ lọ́hùn lẹ́yìn náà máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì lẹ́yìn náà a sì sùúrù lórí kíni láti fight corruption ṣe ẹ̀rẹ́ àwọn aráàlú akọrí ṣùkú ebi wọ́n fún yín sálárì ẹ̀kọ́ ọmọ wa bó ṣe ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi àwọn aráàlú ẹjẹ́ àbí security fúnra wa ó lè tọ́ bá jà báyìí owó wa náà ní kọ́mọ̀ security kọ́mọ̀ bọ́ṣì lápòjú èmú ń pé ìwò torí láìpẹ́ yìí ìmọ̀ gbé mọ́tò ìmọ̀ gbé ẹran yọ́ máa pọ̀ sí wò so kí wọ́n já sí gbogbo bọ́dà tó wọ́wọ́ and then kí community kọ̀ọ̀kan kọ́ máa gbé ẹrin dí kíní rẹ̀ and then kọ́kọ́ kú kó join wa sí kí security ọ̀pọ̀ nígbà bá mú wọn tá à ń ṣe wọ́n léṣe tá à ń fi wọ́n pamọ́ sọ́dọ̀ àwọn ọlọ́pàá yóò reduce torí ẹ máa retí o lè ta sírí o
yóò máa pọ̀ sí ni o tọ́lá àwọn èèyàn ní tí wọ́n jẹ o wọ́n sì yí sólè ẹni tí èsì jalè tẹ́lẹ̀ o ní ọ̀pọ̀ jù tí ọmọ jalè bẹ́ẹ̀ o lè ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ wàhálà wà nílẹ̀ wàhálà tó ti wá fẹ́ kó kí ni o wàhálà àmọ́ ọlọ́run bá ní dípò bá ní gbàkóso yìí bá ní tó ṣe àwọn òṣèpé fún Tinubu ọlọ́run kó fún ṣe ni àṣepé fẹ́rẹ̀ kan Nàìjíríà ọlọ́run tún wá ṣe ni gbogbo wa àtàntí ń darí wa ọlọ́run tún àwọn méjèèjì ṣe subhana rabbika rabbil izzati amma yasifun